Ile-Ẹjọ Ko-Tẹ-Mi-Lọrun dá Sanwoolu láre, wọ́n ní kó máa ṣèjọba Èkó lọ. Ile-Ẹjọ Ko-Tẹ-Mi-Lọrun kan tó ń gbẹ́jọ́ tí òǹdíje dupò gómìnà ìpínlẹ̀ Èkó lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) ọ̀gbẹ́ni Adédìran, ẹni táwọn èèyàn mọ̀ sí Jàǹdọ̀, nínú ìbò tó wáyé nílẹ̀ wa lọ́jọ́ 11 oṣù kẹta ọdún 2023 yìí ti dá gómìnà ìpínlẹ̀ Èkó ọ̀gbẹ́ni Babájídé Sanwó-Olú láre pé òun gan lẹni tó jáwé olúborí nínú ìbò ọ̀hún, tó sì dá alátakò rẹ̀ Jàǹdọ̀ lẹ́bi pé kó lọ wábì kan jókòó sí lórí ẹjọ́ tó pè ọ̀hún. Lọ́jọ́rú Wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 15 oṣù yìí nígbẹ́jọ́ tí Jàǹdọ̀ pè tako bí àjọ elétò ìdìbò ilé wa Independent National Electoral Commission (INEC) ṣe kéde pé gómìnà Sanwó-Olú àti igbákejì rẹ̀ ọ̀gbẹ́ni Ọbáfẹ́mi Hamsat ló wọlé sípò gómìnà ìpínlẹ̀ Èkó nínú ìbò ọ̀hún. Onídàájọ́ Yàgátà Nímpà tó ṣáájú àwọn ikọ̀ adájọ́ ẹlẹ́ni mẹ́ta kan ní gbogbo wọn pátá fẹnukò pé ẹjọ́ Ko-Tẹ-Mi-Lọrun tí alátakò gómìnà ọ̀hún pè kò lẹ́sẹ̀ nílẹ̀, àti pé kò fìdí ẹ̀sùn tó fi kan gómìnà ọ̀hún múlẹ̀ tó rárá. Fún ìdí èyí, wọ́n da gbogbo ẹjọ́ tí Jàǹdọ̀ pe Sanwó-Olú nù, wọ́n sì ní kí gómìnà ọ̀hún máa bá ìṣàkóso ìjọba rẹ̀ lọ. Bẹ́ẹ̀ ò bá gbàgbé, ọ̀gbẹ́ni Adédìran, ẹni táwọn èèyàn mọ̀ sí Jàǹdọ̀, ló gbẹ́jọ́ lọ sílé ẹjọ́ tìrìbùnà nílùú Èkó. Ẹ̀sùn tó fi kan àjọ INEC ni pé kò yẹ kí wọ́n kéde gómìnà Sanwó-Olú rárá gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Èkó. Ó ní yàtọ̀ sí pé èrú àti màgòmágó wà lásìkò ìbò náà, ayédèrú ìwé ẹ̀rí girama ni ọkùnrin náà lò. Bẹ́ẹ̀ ló ní igbákejì rẹ̀ ti búra lórílẹ̀‐èdè Amẹ́ríkà nígbà kan pé ọmọ orílẹ̀‐èdè náà lòun. Ṣùgbọ́n àwọn adájọ́ ilé ẹjọ́ ọ̀hún ní kò sọ̀rọ̀ nínú ẹjọ́ tó pè. Wọ́n ní kò sí kinní kan tí àwọn lè ṣe sí i. Lẹ́yìn tí wọ́n dá a lẹ́bi nílé ẹjọ́ tìrìbùnà ló tún gba ilé ẹjọ́ Ko-Tẹ-Mi-Lọrun lọ, ṣùgbọ́n ẹ̀bi tí ewúrẹ́ jẹ́ bọ̀ nísọ̀ èrè náà ló tún jẹ níbẹ̀. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.